alámọ̀ pé àmọ́ bí ọjọ́ mi èyí fún jọ̀wọ́ mi fàǹjẹ́ àmọ́ pé ní wọ́n máa pè ó àmọ́ pé sọdún ayọ̀ nígbà sọdún ayọ̀ wọ́n ti bá wọn kò dígbà tá a bá ń tọ́jú wọlé kò dígbà tá a bá ń kọ́ lẹ́tà kiri o àdíjà sọdún ayọ̀ ogójì ọdún làlá mọ̀ pé ṣe ogójì ọdún làlá mọ̀ pé ṣe àmọ́ pé ó pé kí tẹ̀lé bọ́dì bàjẹ́ ó pé kí tẹ̀lé bọ́dì dàrú ogójì ọdún làlá mọ̀ pé ṣe. Àmọ́ pé alájà jíjà ṣèbò ẹnu mi dáadáa orin lọ́jọ́ bí rẹ̀ Ọlápéjú àmọ́ pé orí aya Adégbóyèga òǹkè so alájà jíjà mọ̀ pé ó máa rìn kó máa yan fanda alájà torí mẹ́ka tó bọ̀ ní Ọlápéjú àmọ́ pé ẹ̀wá wẹ̀yìn fún jọba rẹwà lóbìnrin ọmọ bí ọjọ́ ìbàdí ọmọ olówó dúró lé o kò kúkú jọ mí lójú tó rẹ́yìn lọ máa mọ́lẹ́sẹ̀ bí alárí mọ́lẹ́sẹ̀ ìwọ̀n lẹ̀ àmọ́ pé mọ́lẹ́sẹ̀ ìwọ̀n kọ rẹ̀ lójoojúmọ́ o àmọ́ pé ó wà àmọ́ pé ọ̀la CEO Adégójú tí Empire iléeṣẹ́ rẹ̀ ò ní jóná ò ní bùrìbùrì kó bá wọn jíjọ ẹ̀ sí láyé ọ̀rí mama mọ́ríàmọ́ o mama Kamal mama Halima Damilola ọ̀rìn kéjọ mẹ́bó ni onílọ́jọ́ bí rẹ̀ o ọlọ́jọ́ bí mo ní o máa dání kọjọkọjọ ayé Sẹ̀míù Adéníyì Adégbóyèga ọkọ rẹ̀ ní adé orí rẹ̀ ni òun ló rán wá bí o ó pa kéré àgbáyé dákun wá bá ọkọ olólùfẹ́ mi aya mi ìdùnnú ayé mi yàwọn ọmọ mi ni ó pé mo ti mójú òkú orí Sẹ̀míù Adéníyì Adégbóyèga ó ní mo mójú rọ̀ṣà èmi ò màmá rẹ̀ ní bí aláàmọ̀ pé èmi àmọ́ pé gbá èyí ó gbẹ̀yẹ ti rọ́kọ́ tẹ̀gàn kọ́ àmọ́ pé òní wá ní sọjọ́ bí rẹ̀ ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá mọ̀ pé alájà jíjà o wọ́n ti kú wọn ti lọ wọn tí ọ̀ràn rẹ̀ má bọ̀ o mi ò fi yọ wọn mo fi ń gbórúkọ lọ́wọ́n bàgà ó sì dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ̀ orí rẹ̀ àpérè àmọ́ pé orí rẹ̀ àpé sí ọ̀la orílẹ̀ jáfínlá borílà kéré fi mẹ́ràn tiẹ̀ lálẹ́ orí Adéníyì Sẹ̀míù Adégbóyèga ó ní bọ́ délé àwọn bàbá rẹ̀ òun ló ní máa lò wọ́n lọ́gọ̀ ẹnu ńlẹ́ ọmọ olówó dùnú lòwò dùn á máa bọ̀rọ̀ ògbìn ìmọ̀ òun lákàtí òun gbòǹgbò àtẹ́lẹwọ́ ni wọ́n fi ń kóyè nílẹ̀ yẹn nílẹ̀ ọmọ ẹlẹ́mìíràn jọ ẹ̀yin lọ́ máa sunkún gbàdé sunkún gbàdé sunkún gbàdé bàbá òwò ẹ̀yin lọ́ máa mọ́lẹ́sẹ̀ bí alárí mọ́lẹ́sẹ̀ ìwọ̀n ẹ̀lẹ́ àmọ́ pé mo pé o máa gbóhùn lẹ́nu mi ilé àwọn bàbá rẹ ni ẹ̀yin lọ́ mọ kárí àdé ọmọ olówó kan sí ìlú ìbálára wò bá mi olówó kan sí òde lọ òwú lẹ́ ń lọ tẹ́rìn wọ́n fi ń dẹ́rùkún dára èrè èèyàn àkànwókò èmi ò máa máa rè èèyàn tí ó fún ẹwà nílé òwú ewúrẹ́ wọn bọ́ bá burẹ́wà ẹ̀fọ́ ni wọ́n fi ṣe àgùntàn gbòòròjò bó bá burẹ́wà nílé òwú ẹ̀fọ́ ni wọ́n fi ṣe èèyàn ló burẹ́wà nílé òwú ẹ̀rí òwú òròdì ògbé lọ́wọ́ láyé yó àmọ́ pé máa gbọ́n ẹnu mi dáadáa nítorí wọ́n kò mú lóró òkè o àgbàdo adé òmù ó sòrò jẹ ni ọ̀rí ẹ̀yìn lọ́mọ mọ́
tàbí ọmọ gbòǹgbò àkàlà Abẹ́òkúta ní bàbá yín ti ṣẹ̀ wọ́n mọ́jọ́ ẹrú ní òun àìjọgbẹ́ ọkọ ẹrú ní sí ní ẹ̀kọ́ kì í sí nìyàn ẹ̀rí ẹ̀yìn lọ́mọ bá òní mára ọ̀la mála àrèmáta mála mára máta sóhun ní ọjà mẹ́ni màtà tánlẹ̀ òwú májò gbẹ́rù máìjọgbẹ́ ọkọ ẹ̀gbá ọmọ òru làásìkà èèyàn tó ṣerú rẹ̀ lọ́sàn lọ́jọ́ sí kọ́ onítàn màmá ní farari lọ ẹ̀yìn tún lọ́mọ àtàn ọmọ àtàn òta ogun náà ní gbogbo ẹ̀ ogun agbẹ́yìn Elédùmarè àtúntẹ̀ ẹ̀yìn ṣe Alájà Àdìjà o orí o ti sọdún yìí ká tún jọ pé tún ṣe tẹ̀mí sí nínú owó nínú ọ̀la pẹ̀lú dẹ̀ra pẹ̀lá èkó tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀ ẹni bá ní òkú olúwa rẹ̀ ní ògbè ìkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ìwà tọkọ rẹ bàbá mi Sẹ̀míù Adégbóyèga o ọba lọ́sọ̀yìnbó èso wọn ní àyè títí láéláé ijó àjùmọ̀jò kò ní ní ijó ẹ̀yìn nìkan lójú àgbo kò síbẹ̀ ṣe lè pẹ́ńlẹ̀ ayé tó mo lẹ́ni mọ̀ sáré ọmọ Alájà Àdìjà Ọlápéjú àmọ̀ pé Adégbóyèga Adégold Beauty Empire àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ ló máa ṣe òye mọ̀ pé lọ́ba níta ní kọrin ewé látẹ̀kọ́ ò máa pọ́ Lámilẹ́kan lèmi jẹ́ Ibrahim Idris Ọ̀tàráyé fẹ́ kiri àgbáyé àgbọ̀n tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa ká òkú olóró ọmọ ìyá ọ̀la.